gómìnà ìpínlẹ̀ kwara ọlọ́lajùlọ abdulrahman abdulrazak tó tún jẹ́ alága gbogbo àwọn gómìnà orílẹ̀-èdè nàìjíríà ìyẹn chairman nigeria's governors forum ngf ó máa ti tú àṣírí ó ti tú àṣírí ńlá nípa ààrẹ bọ́lá ahmed tinubu àti ohun tó ṣẹlẹ̀ lọ́dún 2023 èyí tó lòun àtàwọn ẹgbẹ́ òun rò pé ó máa di wàhálà àti rògbòdìyàn ńlá káàkiri orílẹ̀-èdè nàìjíríà ṣùgbọ́n tó ní ọ̀rọ̀ ọ̀hún tó ń kọ àwọn olóminú ìgbà náà táwọn fẹ́ ká tinubu lọ́wọ́ kó pé kó má ṣe dáhùn wò nítorí pé ó léwu ó lọ́rọ̀ ọ̀hún má ti já sáyọ̀ báyìí tó ì jẹ́ pé ní gbogbo àwọn ń dunnú sí tí àwọn ń fò fáyọ̀ sí ìdásíkò tí a wà nínú ẹ̀ yìí ẹ̀ rántí wípé ní ọdún 2023 ìyẹn ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún ọdún náà the 29th of May 2023 tí ààrẹ bọ́lá ahmed tinubu gbàjọba ìlú kéde wípé òun ti yọ owó ìrànwọ́ epo ètò lóyìnbó ń pè ní subsidy òun ti yọ kúrò lórí epo pẹntiróòlù tó sì jẹ́ pé lẹ́sẹ̀kẹsẹ̀ ìní owó epo pẹntiróòlù ló fò sókè ẹ̀ sì rántí pé lórílẹ̀‐èdè nàìjíríà gbogbo nǹkan tí ọrọ̀ ajé nàìjíríà tó gbára lé tó jẹ́ pé òun ló máa ń sọ iye tí wọ́n ń ta ọjà àti bí nǹkan yóò ṣe rí nígboro òun ni owó epo pẹntiróòlù gbogbo pẹntiróòlù bá ti wọ́n gbogbo nǹkan ló máa ń wọ́n láàrin ìlú tó sì jẹ́ pé láti gbà tó epo pẹntiróòlù tó ti wọ́n tí tinubu ti yọ sọ́bsidì ilé epo ti ké pé bí epo tẹ́yọ̀ kí bí ẹyẹ tọ́mọ èèyàn fún bí ọmọ èèyàn tí gbogbo nǹkan sì wá gbówó lérí ṣùgbọ́n ọlọ́jọ́ ẹtì tí í ṣe ọjọ́ friday ọ̀sẹ̀ tí ó kọjá tí ààrẹ bọ́lá ahmed tinubu tó pé ọdún kẹta lórí àlééfà tó sì tó jẹ́ ọdún kẹta tó ti yọ sọ́bsidì nínú gbogbo àwọn gómìnà nàìjíríà iná máa ṣàbẹ̀wò sí ní ilé ẹ̀ lẹ́kọ̀ọ́ láti kí ikú oríire àti láti kí ikú ayẹyẹ pọ̀pọ̀ ṣiṣẹ́ ọdún iléyá táwọn mùsùlùmí pè ní eid kabir tàbí eid adha láti kí ikú oríire tó ìjẹ́ pé níbẹ̀ ìní gómìnà abdulrahman abdulrazak tó jẹ́ adarí gbogbo àwọn gómìnà náà ìyẹn alága wọn inú ti tú àṣírí nípa bí nàìjíríà ṣe kù díẹ̀ kó dàrú lásìkò ìgbà náà ọkùnrin náà jẹ́ kó dé mọ̀ pé lọ́jọ́ tí ààrẹ bọ́lá ahmed tinubu tí ó fẹ́ gba ìjọba olókù díẹ̀ ní ọ̀gá àgbà àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ó ní wọ́n máa pe òun ní orílẹ̀-èdè china tó ń wà pé tinubu máa fẹ́ yọ sọ́bsidì ó ní níṣe ni òun wò pé ewu ni tinubu ń ṣeré ó ní nàìjíríà máa dàrú ìwọ́de tó máa fi fipá gbàjọba lọ́wọ́ ẹ̀ ó ṣẹlẹ̀ ó ní lẹ́sẹ̀kẹsẹ̀ nínú pé gbogbo àwọn ẹgbẹ́ òun fi tó wọn létí pé abẹ́ ẹ̀gbọ́n tí jàgàbá ń fẹ́ ṣe ni ó ní gbogbo gómìnà pátápátá ló takò pé ewu wà lóko ló ń gẹ̀ ó máa da nàìjíríà rú wá fi yọ sọ́bsidì orílẹ̀ èdè jẹ́ káwọn ránṣẹ́ sí tinubu pé àwọn fẹ́ bá ṣe ìpàdé pàjáwìrì ó ní ṣùgbọ́n nígbà tí tinubu tó ń débẹ̀ wọ́n ní àfi bí ìgbà pé ó ti mọ táwọn fẹ́ wá sọ oníṣe ló ṣàlàyé gbogbo tí sọ́bsidì náà darí lórí àbí yóò ṣe iná nàìjíríà lọ́wọ́ tó sì ní gbogbo àlàyé ẹ̀ làwọn fi mọ̀ pé ẹni tó máa tún nàìjíríà ṣe gan rèé ó nílé ní sọ́bsidì ọ̀hún ló gba àwọn ilẹ̀ làwọn sílẹ̀ tó jẹ́ pé àwọn táwọn ò rí owó oṣù òṣìṣẹ́ san táwọn ìyàwó kiri àwọn ìwà ìyá owó mọ́ kódà ó ní nínú ìdá ọgọ́rùn-ún gbèsè tí ìpínlẹ̀ kwara jẹ́ kí tinubu tó gbàjọba òun ti san wọ ìdá ogójì báyìí 40% tó sì ní gbogbo ilé ìfihàn pé àwọn ò kábàámọ̀ ìgbésẹ̀ tí tinubu gbé àti pé ọpẹ́lọpẹ́ lára àwọn.